èyí ni lára ìrìn àjò tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti ń rìn káàkiri lórí ìbò 2026 ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Door-to-door ti bẹ̀rẹ̀ o. ẹ̀yin ẹ máa jà kí ẹ máa bá àwọn PDP jà. Arẹ́gbẹ́ṣọlá ti ń gbàlú lọ wẹ́rẹ́wẹ́rẹ́, a ó máa gbàlú lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Òun lórin tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ń kọ káàkiri. Bẹ́ẹ̀ ló ń ti ojúlé bọ́ sílé, ló sì ń kó àwọn èèyàn jọ káàkiri ní local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó níṣẹ́ òun ó gba ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ PDP àti APC. Ǹjẹ́ yóò rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀? Ẹ̀yin náà ẹ bójú wò, tọmọdé tàgbà, lọ́kùnrin àti lóbìnrin nípínlẹ̀ Ọ̀ṣun náà ń kígbe símbọ̀ símbọ̀ ni wọ́n ń dárin fún. Bẹ́ẹ̀ sì ni ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ń fi ojoojúmọ́ jó tí fi ń yọ̀. Ti dùnnú àti iyì àti ẹ̀yẹ làwọn èèyàn fi ń jó pàdé ẹ̀. Ṣiṣẹ́ tó ṣe é lẹ̀ níbí. Tóun nìkan ni gómìnà tó kọ́kọ́ ṣe ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun ni. A rí gómìnà àná náà, ìbáwọn náà wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ yìí tó ti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá? Ẹ tún gbọ́, wọ́n ní orí olórí ni wọ́n ń lò, wípé kò sórí ìyá wọn ń bẹ̀. Àwọn òwò wa ni, ṣé PDP ni àbáwọn APC ni? Àmọ́ ó ti fi dá wa lójú wípé àwọn APC náà ń bá wí, nítorí wípé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti péjọ o sínú ilé ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, tí wọ́n sì ń jíròrò bó o ní a ṣe tún máa kó èrò sí. Ẹ wo èrò bó ṣe lọ, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn àgbààgbà olóṣèlú, Babalọ́wọ̀ Adébíyìrè, Alhaji Moshood Ọlálékan Adéòtí, Ìwó local government, Najim Salam Ìwàlóye láti ìlú Èjìgbò. Bẹ́ẹ̀ ni a rí ọ̀gbẹ́ni Kúnlé Ìgè, àwọn náà wà ń bẹ̀. Àwọn àgbààgbà olóṣèlú tí a mọ̀ sí progressive nípínlẹ̀ Ọ̀ṣun pátá náà mọ̀ ti péjú sẹ́yìn Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ẹ̀rí pọ̀rọ̀ ìrúgbó bọ̀, ó ń rúgbó bọ̀ o. Bí àwùjọ APC ṣe ń tú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni àwùjọ Rauf Arẹ́gbẹ́ṣọlá ọmọlúàbí àkọ́kọ́ làwùjọ rẹ̀ ń kún. Àwọn ọ̀nàrẹ́bù nígbà kan rí pátá náà ní àárín yìí. Ọ̀nàrẹ́bù Òbúrẹ́mọ̀, ọ̀nàrẹ́bù Sẹ̀míù Ayọ̀fẹ́. Àwọn ọmọ ní ìgbòrúkí.